ẹ lè rí pé Ìyábọ̀ Òjó ń taṣọ. Ìyábọ̀ Òjó lè ta business, kò lè tajà àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀. Àwọn ọkùnrin yẹn ti wà okay. Òbó wà available, fùrọ̀ wà available. Èwo lẹ fẹ́ ń bẹ̀ tọmọkùnrin àbí tọmọbìnrin. Gbogbo ẹ̀ ló wà available. Ẹ máa gbọ́ ohun tó fẹnu ara ẹ̀ sọ. My Facebook account tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí tí mo fi ń ṣe ẹ máa gbọ́. gbé bọ̀mọ̀ káàkiri mo máa fi ń fly from one in fact ojú ìgbà mi máa wọ̀ kadà. My Facebook account tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí tí mo fi ń ṣe gbé bọ̀mọ̀ káàkiri mo máa fi ń fly from one in fact ojú ìgbà mi máa wọ̀ kadà tí bá máa fi bọ́ọ̀lù débi tí mo lọ wọ́n tún ti pe another location máa ti ọ̀kadà máa ti já nílẹ̀ máa. Ta ló ya ṣáláńgá fagbà? Èèyàn kan sọ pé Auto Bola has gotten that house before he travelled. Lizzy Anjorin Lawal Anise. Auto Bola has the house. He owns his house before she travelled or not. But she retained the house. Abi, she retained the house. And she repackaged the house. Èèyàn mélòó ló ti bẹ̀rù àjálẹ̀ tó ti tálé tiẹ̀. Àwa tún máa ń ná owó ara wa ni tá bá lórí ọ̀fẹ́. Ó ti yé yín. Ṣùgbọ́n Bíbélì ní pé àwọn èèyàn bí Ìyábọ̀ Òjó ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. This video here, Gistlover sent it to me. This video in 2019. Àbí ta ló kọ́kọ́ post pọ́n ti mú Lizzy ilẹ̀ pò gbé cocaine. Ṣé kò ń ṣe Gistlover? Ǹjẹ́ ilé mọ̀ pé Gistlover ń gbowó lọ́wọ́ mi gbogbo ìgbà tí mo wà Mẹ́kà? Ṣé bí ìgbà tí mo kúrò ní Mẹ́kà lẹ́yìn tí Gistlover ti gba owó ni Gistlover tún ṣẹ̀ṣẹ̀ wá post wípé wọ́n ti mú mi lẹ̀ Mẹ́kà. Tó bá jẹ́ pé tòótọ́ ni mo gbé cocaine tó mú mi lẹ̀ Mẹ́kà, ṣó tọ́ sí Gistlover lẹ́nu. Ṣé kò gbà nínú owó cocaine yẹn? Mina, Arafa, Mustelifa, and Jumrat are not VIP. We are all equal in the place. Everybody were equal. Ibi kan gan wà tá máa lọ sùn sábẹ́ bridge. Àtolówó ibi tá máa ti sùn sábẹ́ bridge yẹn. Àwọn tó máa ń wà ní bí VIP ní Mustelifa bí wọ́n máa wà síbi abẹ́ bridge yẹn. Ibi bẹ́ẹ̀ yẹn sì kò sí VIP bẹ́ẹ̀ yẹn. Do ẹlòmíì lè dúró sí tent ní VIP kó má wà. Bó torí pé wọn ò ní ìmọ̀. Imagine ẹ má bínú ẹ̀yin èèyàn mi ẹjọ́. Ẹ má bínú ẹjọ́. She had someone stalking me in Mecca. Ṣé kò léèyàn tó? Ṣé bẹ́ẹ̀ rí pé mo rí nǹkan kan lọ́dọ̀ Dr. Kemi tí ó sọ pé olórin kan tí òwò ẹ̀ jáde. Ó wá sọ pé olórin ẹgbẹ́ òun ni. Ó set òun up. Mi mọ̀ bóyá yẹn update bẹ́ẹ̀ tó tọ́ I don't know. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi fẹ́ dúró. Lẹ́yìn ẹ ṣáà rí pé Mẹ́kà ni mo wà. Ibo ni mo ti send owó sí Gistlover. Ẹ̀yin èèyàn, ibo ni mo ti send owó sí Gistlover. Evidence tí mo gbé jáde yìí. Ibo ni mo wà tí mo ti send owó sí Gistlover. Ẹ̀yin èèyàn, níbo evidence tí mo gbé fún yín tẹ́rí. Ibo ni mo wà tí mo ti send owó sí Gistlover. Ibo ni mo wà nsìn pẹ̀lú nǹkan tó rí tí mo ti send owó sí Gistlover. Mẹ́kà ni mo wà o tí mo ti send owó sí. Ó dẹ̀ gba owó yẹn. Àbí Mẹ́kà kọ́ lẹ rí. Ó dẹ̀ gba owó yẹn. Few days after, less than some hours, ó dẹ̀ tún post ẹ̀ sórí page ẹ̀ pé wọ́n ti mú ọ̀tá mi sílẹ̀ kọ́tá mi gbé cocaine. Ó dẹ̀ secretly wọ́n ṣe fídíò yìí láti lè fi gba owó. Ṣé wo Ìyábọ̀? Ó ti gbégun tọmọtọmọ ẹ̀ fọwọ́ lẹ́rán kó máa wò. Máa wo bí Ọlọ́run ṣe máa fi ẹ́ ráre tọmọtọmọ ẹ̀ jáde láyé Ìyábọ̀ àti gbogbo ìṣẹ̀dá tó ń gbèjẹ àti ìṣẹ̀dá tó ń gbèjà. Ṣé fídíò yìí Ìyábọ̀ o mọ̀ ń pa fídíò yìí? O mọ̀ ń pa fídíò yìí Ìyábọ̀ Òjó? O mọ̀ nípa fídíò yìí? Tó ẹ̀yin èèyàn wa ẹ mà tún ti gbọ́ àwọn ẹ̀sùn yìí tí Lizzy Anjorin tí ó fi kan Ìyábọ̀ Òjó. Ẹ tún ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí ó sọ sí Ìyábọ̀ Òjó nínú fídíò yìí.